You are welcome to Nollywood Unscripted. Jeff Owolewa is my name. Ṣẹ́rí Austin Emmanuel tẹ́ ń wò yẹn, ó ní agídí. Austin Emmanuel ní bàbá ńlá yálàyà agídí. Kò sí nǹkan tẹ́ lè bá sọ látàárọ̀ dalẹ́ tí inú ẹ̀yẹn ló máa ṣe. Ibi tí Austin Emmanuel ní agídí dé, come rain come shine. Kí ọ̀run kó jábọ́ báyìí tí inú ẹ̀yẹn òun ló máa ṣe. Ṣé wá rí ọ̀rọ̀ Ibrahim Itele? Ibrahim Itele is a very adamant human being. Itele dẹ̀ lójú kòkòrò. Itele ní ìyálàyà ojú kòkòrò. Bọ́rọ̀ yẹn ṣe lọ gọ́gọ́ lélẹ̀. Ṣé rí Austin Emmanuel àti Itele, mo mọ̀ wọ́n dáadáa. Mo mọ̀ wọ́n dáadáa tíjọ́ wà kò kí ń ṣọ̀rọ̀ 15-18 years. Yes. Now, another thing tí mo fẹ́ sọ pa àwọn méjèèjì ni pé, ṣé rí ìjàlódé orí dòwe o, ìjàlódé lóní fi dòwe, you get me? But the thing is, Austin Emmanuel, ibi tí ó gbà ní agídí ẹ̀, òun lélẹ́yìí. Tí Austin Emmanuel bá kọ story, even nígbà táwọn marketer máa ń sponsor àwọn stories, tó máa ń sponsor films yẹn, tó bá kọ story tán, tí marketer tó fẹ́ gbówó fíìmù yẹn lẹ̀, tó bá sọ fún pé ẹni báyìí lòun fẹ́ kó lò sí character báyìí, sí character báyìí, Austin ó máa sọ fún wọn pé rọ́ ẹni báyìí ni mo fẹ́ lò. Ibi tá agídí yẹn ti ń jẹyọ gọ́gọ́ nìyẹn o. Agídí inú ẹ̀ ó pọ̀. Ó máa kọ̀ jálẹ̀ ní pé ọ̀hún lè máa fọwọ́ lálẹ̀ fóun. Ẹni tóun fẹ́ lò yẹn gọ́gọ́ lòun máa lò. Ó jẹ́ kí n rántí time tí à ń ya fíìmù Ọ̀gá Ńlá. Fíìmù Ọ̀gá Ńlá nígbà tí Ọ̀gá Ńlá tí Alhaji Wasiu Alabi ṣẹ̀ṣẹ̀ gbé táìtù Ọ̀gá Ńlá yẹn dé, tí everywhere boss trend yẹn lọ fà gan. Austin Emmanuel wá kọ story Ọ̀gá Ńlá, kọ film Ọ̀gá Ńlá. Nínú story yẹn mo wà lára àwọn major cast. Ẹ tó bá rántí fíìmù yẹn ní yíyẹ yẹn, mo wà lára àwọn major cast. Austin ti sọ fún pé ó máa ṣiṣẹ́ ní date bye PM máa pè ẹ́ àti sort. Gbans wọ́n tó máa di ọjọ́ yẹn, everybody ti wà ń bẹ̀, wọ́n ti ń shoot lọ rẹpẹtẹ. Bọ̀m̀bá tí máa fi dé Òṣòdì, òjò burúkú yìí ló bá bẹ̀rẹ̀. Everybody, òjò yẹn rọ̀ débi pé mọ́tò lè lọ sí anywhere, everybody park. Àwọn dẹ̀ ti ń shoot lọ. Ngbà tí máa fi dé orí set yẹn, wọ́n jókòó ni.